ẹ kú lé làákàrà lé ẹ káàbọ̀ làákẹ́rẹ́ ọ̀nà ẹ̀kọ́ àti làákẹ́ni tó jẹ́ pé ó ti ṣe díẹ̀ tá a ti ríra wa ṣe dáadáa ni o ẹ̀kọ́ àtijọ́ ẹ̀kú gbólé dá sí gbogbo wa tá à ń bá káàkiri adẹ̀túkú ọ̀gbẹ̀lẹ̀ yìí Adédoyin Kúkọ̀yí lórúkọ tèmi èmi lọmọ olómi méjì ọmọ atẹ̀kọ̀mọ́lẹ́pọ̀kọ́ ẹ̀kọ́ mímu ìka ẹ̀mú ọmọ aládé mẹ́rìndínlógún bẹ́ẹ̀mi lọmọ àròbí ọmọ àtòrì ẹ̀yin náà mọ̀ pé tẹ bá ti rí Adédoyin Kúkọ̀yí ètò gbajúmọ̀ ti bẹ̀rẹ̀ nìyẹn gbogbo àwọn abala lóríṣiríṣi tẹ máa ń nífẹ̀ẹ́ sí tẹ máa ń wò pé eléyìí ni mo fẹ́ eléyìí ni mo nífẹ̀ẹ́ sí jù eléyìí ló dùn jù gbogbo ẹ̀ ló pé pérépéré lórí ètò lẹ́ni atátó iyọ̀ dùn ún kí wá ṣèmi nìkan o mo lálejò mi ẹ wò pé ta lálejò ẹ wá nǹkan fìdílé o ẹ jẹ́ àbẹ̀rẹ̀ ètò ní pẹrẹwu nítorí ẹni tí mo gbé wá sórí ètò lẹ́ni olólùfẹ́ yín ni wọ́n àyànfẹ́ yín ni wọ́n ẹ̀yin lẹ kọ̀wé pé ká gbé wọn wá o àwọn náà dẹ̀ jẹ́ yín níhò ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ ní pẹrẹwu ó yá kálejò mi máa wọlé bọ̀. inú mi máa ń dùn tí bá nírú àwọn àlejò bíi tiyín báyìí nítorí mọ̀ pé ẹ ti múra mi wá bẹ́ẹ̀ ni àti bẹ́ẹ̀ kọ́. bẹ́ẹ̀ ni mo múra yín wá tó tọ́. èmi náà mọ̀ bẹ́ẹ̀ ẹ kú jọ mẹ́ta ọjọ́ kan pẹ̀lú mọ́. bó o ní ṣẹ̀ṣẹ̀ ń lọ àdúpẹ́. inú mi dùn láti gbà yín lálejò lórí ètò lẹ́ni àwọn ará ilé ń kọ́. àdúpẹ́. ní kíákíá kí àwọn olólùfẹ́ yín tí wọ́n ń wò yín nílé. ẹ kú dédé àsìkò yìí o orúkọ tèmi ni Ariyo Oluwaseyi Esther popularly known as She Baby. Eléré orí ìtàgé ni mí. Mo máa ń kọrin, mo máa ń jó, and also I'm an entrepreneur. Kan bíi mẹ́ta lọ́kàn ni ẹ̀yin nìkan. Gbogbo lówó. Mo mọ̀ pé àwọn tí wọ́n ń wò yín wọ́n á fẹ́ mọ bí kékeré yín ṣe lọ àwọn òwe wo lẹ kà. Mo lọ sí Aunty Nikki Nigerian primary school ní mo ṣe torí pé Olóṣà ni mo gbé dàgbà. Láti bẹ̀ lọ mo lọ sí community primary school tó wà ní Alaba. Láti bẹ̀ lọ mo tún lọ sí CNS college tó wà ní Surulere ní Sanya. Láti bẹ̀ lọ mo wá lọ sí boarding house where mo secondary school ní Ṣàgámù torí pé mo Ṣàgámù ni mọ́mì mi ọmọ Abẹ́òkúta ni dáàdì mi. Láti bẹ̀ lọ mo wá lọ sí Ọlábísí Ọ̀nàbànjọ University ní Àgọ́-Ìwòye. I read geography and regional planning. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pẹ̀lú nǹkan tẹ́lẹ̀ lọ kà níléèwé gíga ìyẹn ti Ọlábísí Ọ̀nàbànjọ báwo wà ní ìrìn àjò tíátà báwo ló ṣe bẹ̀rẹ̀ fún yín. Nígbà tí mo wà ní Ọlábísí Ọ̀nàbànjọ University ní 2002 mo rí pé mo ṣàmà tí ń feature ní láti 1999 mo bẹ̀rẹ̀ sí ń feature nínú àwọn movie ìyẹn Sintab movie ó bẹ̀rẹ̀ sí ń mú mi lọ sáwọn location mo ṣáà ń feature gbàgbà tí wọ́n fẹ́ wá di 2002 mo wá ní pé mo fẹ́ lọ kọ́ iṣẹ́ yẹn mo lọ sí Abẹ́òkúta lọ́dọ̀ Samahe production so mo bẹ̀rẹ̀ sí ń kọ́ iṣẹ́ movie màá lọ sí school màá tún padà lọ màá lọ kọ́ṣẹ́ and all that so tí màá wo lọ professionally mo ti lo 15 years on stage. ẹ ti lo ọdún 15 nídìí iṣẹ́ tíátà yìí. bẹ́ẹ̀ni. Lẹ́ẹ̀kan gbà tí mo ní kẹ́ ẹ ṣe àfihàn ara yín ẹni pé ẹ tún máa ń kọ orin. bẹ́ẹ̀ni. báwo ni ìrìn àjò orin kíkọ yín ṣe bẹ̀rẹ̀. láti kékeré torí pé Christian ni mí láti kékeré ní a ti máa hàn nínú drama ní church and all that so láti bẹ̀rẹ̀ lọ ní mo ti ní that passion fún art generally so gbà tí máa fi dàgbà mo ṣáà ti bẹ̀rẹ̀ sí kọrin màmá ṣáà máa you know. àwọn òbí yín báwo ni wọ́n ṣe gba iṣẹ́ tẹ́ wá yàn láàyò báwo ni wọ́n ṣe gbà sí ṣé wọ́n fárígá ní bẹ̀rẹ̀ ni àbí wọ́n tẹ́wọ́ gbà pé ó dà nǹkan tọ́mọ yìí fẹ́ ṣe ni ẹ jẹ́ ká gbárùkù tì. ẹ wò kí n má parọ́ fortunately for me wọn object to nǹkan tí my chosen career because láti ilẹ̀ lọ sí mọ̀ pé ní church o mo ti jẹ́ nǹkan tó yẹ pé mo ti ń mo ti ṣe so inú wọn máa ń dùn pé mo ṣe fíìmù mo máa ń kọrin nínú church o choir ni me and all that ibẹ̀ ni mo ti meet àwọn àti Ayọ̀ Balógun choir mistress wa ni wọ́n ní CNS nígbà yẹn ibẹ̀ ni mo ti meet a whole lot of people as adults ni o gbogbo àjọ wà ní church ni so láti ilẹ̀ lọ́lọ́ ti rí mi pé ọwọ́ yẹn ni mo gbé láti kékeré so ìgbà tó yẹ pé mo lè tún kàwé sí so wọn ti ẹni ìjù pẹ̀lú ẹ̀ rárá. Eré wo wá ni ẹ kọ́kọ́ ṣe nígbà tí ẹ máa bẹ̀rẹ̀ iṣẹ́ tíátà. ṣé títí tèmi tí mo produce àbí tí mo ti kọ́kọ́. ìtẹ́ kọ́kọ́ kópa nínú ẹ̀. ok òun ni Àbújá lówó wà.
Tàbá ní kàkà ní méjì ó ti tó bí mélòó tẹ́ ti kópa nínú ẹ̀ mi ò tí ì sọ ìtẹ́yìn gangan fi wá ara yín ṣe. We already lost count because ṣe mo káàkiri then over the years I lost count already. Mélòó lẹ́yìn gangan ti fi wá ara yín ṣe? 11. I've produced 11 so far. Mo bẹ̀rẹ̀ láti ìkòkò mẹ́ta, ọ̀dájú ọmọge, apanimáyọ̀dá, Táíwò Kẹ́hìndé, àrà ni mo dá, ẹ̀mí ìlú Èkó, ayé aláyé, ìtara ìfẹ́. Ẹ ti gbìyànjú ẹ ti dárúkọ bíi 8 sí 9 ẹ ṣe She Baby àǹtí Ṣèyí àwọn ni ẹ ti ń gbọ́ látẹnu wọn látẹ̀ẹ̀kan ẹ wá nǹkan fìdílé o ètò yìí ń lọ nítorí pé kí ni Gbajúmọ̀ lètò ètò ní Gbajúmọ̀. àǹtí Ṣèyí ẹ kú jókòó. Yes ma. Bẹ́ẹ̀mi tí ẹ ṣe ń rí ojú yìí ó ń dán kí láṣìírí ẹ wà ní. Ẹ wo Ọlọ́run ni o. Nǹkan tí gbogbo yín sọ náà ni Ọlọ́run náà ni àmọ́ pọ́ Ọlọ́run ni àmọ́ ṣé àdí àgbọn pẹ̀lú òrí ni àbí bó wà ní. Bẹ́ẹ̀ni àdí àgbọn àtòrí yẹn gangan. Mo gbà. Bẹ́ẹ̀ Ọlọ́run. Ẹ pàtẹ́wọ́ fún mi láì. Abala tá a fẹ́ wọ̀ báyìí tí ẹ̀yin àtàwọn olólùfẹ́ yín ni o. A gbé abala yìí sílẹ̀ fún àǹfààní àwọn tí wọ́n mọ̀ yín tí wọ́n ti yálà tí wọ́n gbọ́ nǹkan nípa yín tó rú wọn lójú àbí tí wọ́n wò pé mo dẹ̀ fẹ́ mọ̀ kíní nípa ẹni yìí àmọ́ àǹfààní yẹn ò sí fún mi láti mọ̀ ìdí nìyí tá a fi gbé abala yìí kalẹ̀. Abala yìí òun là ń pè ní ojú abẹ. Ẹ jẹ́ kémi àti yín ká sojú abẹ ń kò ṣóyá. Ẹ jẹ́ sojú abẹ ń kò. Mo fẹ́ sọ̀rọ̀ pa She Baby. Mo fẹ́ sọ pé a máa ń like orin àti àwọn movies ẹ̀. Ó dẹ̀ ti pẹ́ ta sí inú ẹgbẹ́ show wa òkè. Ètò bá dẹ̀ wà òkè. Ẹ máa rí more of nínú movies ẹ̀. Then again, a gbọ́ pé òun àti Kẹ́mi Afọlábí jà ń gbà kan. Àmọ́ bóyá òótọ́ ni àbí wọ́n jà lóòótọ́. But tó bá yẹ pé wọ́n jà lóòótọ́, mo fẹ́ sọ pé wọ́n need it. They are all in this industry together. Pé kọ́ keep up the good work, kọ́ dẹ̀ máa jà. Ìbéèrè méjì ni ẹnìyẹn béèrè. Ìkíní wọ́n ní ó ti tójọ́ mẹ́ta kan táwọn ti rí yín nínú eré. Ìkejì wọ́n tún dárúkọ ìkan nínú àwọn òṣèré tí ẹjọ́ jẹ́ ẹgbẹ́ ẹ̀yin àǹtí Kẹ́mi Afọlábí wípé ṣé bí aáwọ̀ wà láàrin yín ó yẹ dá wọn lóhùn. Ẹ jẹ́ kọ́kọ́ dáhùn sí ẹlẹ́kìnní ni wípé even tẹ́ bá lọ sórí YouTube my last movie tó tẹ̀ jẹ́ pé àyíṣe that was last year ìtara ìfẹ́ it was a pantomime movie yẹn túmọ̀ sí pé movie tó yẹ pé wọn ò sọ̀rọ̀ nínú ẹ̀ wọn ò tẹ̀ for 1 hour 30 minutes no dialogue no subtitling and all that ìyẹn then lẹ́yìn ìgbà yẹn náà ni mo tún ṣe ayé aláyé yẹn máa jáde ní ìtùnú àwẹ̀ so kò ṣe pé a dá iṣẹ́ dúró à ń ṣe lọ ni o kẹtù lọ wo apanimáyọ̀dà like that so kò sí nǹkan tó jọ pé a dá iṣẹ́ dúró. Ìkejì tí wọ́n wá bẹ̀rẹ̀ nǹkan. Fẹ́ sọ wípé Kẹ́mi mo mọ Kẹ́mi ní 2006 tí mo ṣe ọ̀dájú ọmọge and látìgbà yẹn náà láti di ọ̀rẹ́ ní inú iṣẹ́ yìí àmọ́ latest movie tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe yìí ayé aláyé mo pè é gẹ́gẹ́ bí lára àwọn òṣèré tó máa wà nínú movie yẹn mo dẹ̀ ṣe gbà láti bá mi ṣe mo dẹ̀ san 100% of owó tó béèrè tí ó dẹ̀ sí wàhálà àmọ́ nǹkan tó wá rú mi lójú ni pé ńgbà tó dé she was supposed to resume for 10 a.m. ó dé ní 5 p.m. tí mo dẹ̀ ní gbogbo àwọn tó wà on set on lè testify sí you know I was angry because ó normal fún mi láti bínú but all the same àti sanwó fún àti pé èrò gangan tó yẹ kó ṣe kò lè ṣe mọ́ torí pé àwọn tó yẹ kó bá ṣe wọ́n ti wá láàárọ̀ wọ́n ti lọ so a bẹ̀rẹ̀ sí ronú pé kí ni role tá máa tún lè gbé fún that is why ìgbà míì ẹ máa gbọ́ àwọn movie wa á débi kan á dàbí pé kò tún dùn mọ́ àbí pé ó tún lọ àwọn nǹkan tó máa ń responsible fún nǹkan bẹ́ẹ̀ ẹlẹ́kẹ̀ẹ́sì pé kò apologize fún mi ó kọ̀ darapọ̀ mọ́ wa ó bẹ̀rẹ̀ ṣáàtì sí ń ṣe yẹ̀yẹ́ ẹlẹ́kẹ̀ẹ́ta wá ni pé gbàtà ní kó bọ́ sórí sẹ́ẹ̀lì ó lóun máa ṣọ wá ọmọ àlè ló máa rínú tí ò ní bí o inú bí mi ìgbà tí wọ́n sọ fún mi àmọ́ mi ìfẹ́ lọ bá torí pé mi ìfẹ́ kémi àti ẹ̀ jà tábà tí ẹ̀ máa jà á parí iṣẹ́ tèmi náà kò dẹ̀ pẹ́ náà ń kó lára aṣọ tèmi pé kò ṣe pé ó ya aṣọ lọ́wọ́ mi àmọ́ costume tó jẹ́ kó wọ̀ but lára aṣọ tèmi ni mi ṣáà lè lajúlẹ̀ kí tàlùbọ̀ kó wọ̀ so màá ṣáà wá nǹkan kan fún pé kó tiẹ̀ fi ṣe fíìmù so ìgbà tó máa fi ṣe tán it was around 10 p.m.
so ó dẹ̀ sọ fún mi pé kí n gbò tell fóun dẹ̀ sọ pé it wasn't in our budget Kẹ́mi báwo ló ṣe máa sọ pé kí n gbò tell fún ẹ tó bá yẹ kó ti dé ní tẹ́nẹ̀ bọ́ mi ìfẹ́ jẹ́ kó feel bad pé torí òun ti ṣiṣẹ́ tán mo bẹ̀rẹ̀ sí wá yọwọ́ àbí pé mo fẹ́ bóun jà so I was just calm about the whole thing so mo wá rí pé ó wá seize aṣọ yẹn ó kọ́ drive off ni. ìyá aṣọ tẹ kó fún ọkọ fi ṣeré torí mo ní kọ́ lọ gbà ó ṣáà wọlé jáde ó ṣáà fún busy èmi kọ́ wò pé later máa gbà much later mo dẹ̀ bẹ̀rẹ̀ sí pé kò gbé call mi mo send text sí kò acknowledge much later mo ti rí several places mo ń try láti ẹ̀ ti sọ pé Kẹ́mi má bínú ọjọ́ pé kíní kọ̀ọ̀kan ó kàn ṣọ́ mi ẹ wo ọmọ àlè ló máa bẹ̀ tí ò ní gbọ́ ọmọ àlè ló máa rínú tí ò ní bí inú bí mi bọ̀ wọ́n dẹ̀ bẹ̀ mí mo gbọ́ wọ́n á fẹjọ́ ẹ̀sìn kan náà àwọn colleague wa tó close mọ̀ ipe kan báyìí ìyẹn dẹ̀ bá sọ̀rọ̀ kẹ́míkọ̀ kò kaṣọ mi lẹ̀ mo náà rọ aṣọ ni ṣọ́mọ̀ pé nǹkan tí èèyàn wọ́ sára ni mi ní fẹ́ jẹ́ ká jà so eventually I was forced to go on my BBM láti lọ kọ síbẹ̀ pé Kẹ́mi bla 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 torí inú bí mi mo dẹ̀ pé táwọn èèyàn bá rí wọ́n á sọ fún á lè dáṣọ ìgbà immediately tán dẹ̀ ti rí tí wọ́n sọ fún náà ló ti dá aṣọ yẹn padà wọ́n pé wáyé tó ṣe jẹ́ pé ìjà máa kọ́kọ́ ṣẹlẹ̀ kó tó di pé the right thing has to be done but lẹ́yìn yẹn òun náà bínú ó lọ sórí Instagram ó lọ sọ èmi náà dẹ̀ tún lọ sọ my own side of the story but nísìn àti parí ẹ̀ kò sí wàhálà mọ́ láàrin mi àti kò sí jà mọ́ láàrin bẹ́ẹ̀ni ó gbẹ̀yìn olólùfẹ́ àǹtí Ṣèyí òun lẹ gbọ́ yẹn o gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ wọ́n ní ọmọ àlè lárínú tí ò ní bí àmọ́ tá a bá jà díẹ̀ ká ṣọ̀rẹ́ púpọ̀ ọ̀rẹ́ òun ni àwọn àti àǹtí Kẹ́mi Àfọlábí ẹ tún wá ní ìbéèrè mi ìyẹn ní orí Facebook àwọn olólùfẹ́ yín wọ́n ní ká bí yín wọ́n kí yín wọ́n ní ẹ kú ọjọ́ mẹ́ta bí ìbéèrè tẹ́ béèrè tán béèrè lẹ́ẹ̀kan wípé ó ti ṣe díẹ̀ táwọn rí yín nínú eré àmọ́ ẹnì yìí wá béèrè pé nínú àwọn eré tẹ́ ẹ ti ń ṣe tẹ́lẹ̀ èwo ni ó fẹ́ ṣe bí ẹni pé ó mú yín lómi jù nínú àwọn eré tẹ́ ẹ ti ṣe pẹ̀lú owó yín. ṣé ok pẹ̀lú ayé aláyé ni o my latest flick ayé aláyé ni wípé àwọn tó yẹ pé wọ́n máa ń live that kind of fake life to the top a máa ń rí àwọn ọkàn tó yẹ pé in this kind of world tá a wà yìí tó yẹ pé they live that kind of life tó yẹ pé is not originally theirs and they so live it to the top and I've met a whole lot of them in my life. nǹkan tẹ́ bá ní ẹ̀jẹ̀ kó tẹ̀ yín lọ́rùn that's the kind of good life tẹ́yàn máa live to the fullest so nǹkan tí mo fi yẹn dálé lórí yẹn mo dẹ̀ feature a lot of star actors and actors ní ìtẹ́ pé Kẹ́mi Àfọlábí gan jẹ́ ìkànnì wọn Liz Anjorin ni o Ọ̀gá Bello Níyì Johnson myself I featured in àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́tọ́rẹ́ tún yìí níbèrè ẹlòmíín bí wọ́n ní kí wọ́n kí yín wọ́n dẹ̀ ní pé kí n wá béèrè lọ́wọ́ yín pé ta ni ó dàbí ẹni pé ẹ̀ ń wò gẹ́gẹ́ bí àwòkọ́ṣe ìyẹn nínú iṣẹ́ tíátà. ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni mò ń wò tó yẹ pé mo ti admire acting skills ọ̀ ní ìtẹ́ pé nǹkan jẹ̀ kan nínú wọn. mo like Mọ́tọ́lá Jọládé náà mo dẹ̀ like Fúnkẹ́ Akíndélé torí pé òun náà ṣiṣẹ́ takuntakun and she's a very good actress. ẹ ṣé gbogbo ẹ̀yin olólùfẹ́ àǹtí Ṣèyí tí gbogbo wa máa ń pè ní she baby tẹ́ báyìí ní àwọn ìbéèrè míì tẹ́ fẹ́ bi wọ́n ń jẹ́ kó máa yé mi pé ẹ máa fi ránṣẹ́ o nígbà míì torí eléyìí ò ní jẹ́ ẹ̀kan tó máa wá sórí ètò yìí àbí bẹ́ẹ̀ kọ́ àǹtí Ṣèyí. bẹ́ẹ̀ni. wípé kẹ́ ẹ máa fi àwọn ìbéèrè kẹ́ ẹ máa fi ránṣẹ́ láṣẹ lọ́wọ́ Ọlọ́run àwọn á máa dá yín lóhùn àwọn ìbéèrè yín yìí ẹ wo àwọn nọ́mbà tí ó ń hàn ìyàtọ̀ àdírẹ́sì tí ó ń hàn ní ojú amóhùnmáwòrán yín lọ́wọ́lọ́wọ́ báyìí òun ní kẹ́ máa fi àwọn ìbéèrè tẹ́ bá ní tí ó ń ṣe bí ẹni pé ó ń ru yín lójú bẹ́ẹ̀ tẹ́ fẹ́ kí wọ́n gan ẹ fi ránṣẹ́ nígbà míì tí àǹtí Ṣèyí bá tún wá sórí ètò yìí wọ́n á dá yín lóhùn wọ́n á jẹ́ yín níhò Gbajúmọ̀ òun lètò ètò ní Gbajúmọ̀. orúkọ mi ni Ayọ̀ Ọládẹ̀jọ a.k.a. Oyinda ẹ máa wo Gbajúmọ̀ pẹ̀lú Doyin Kúkọ̀yí. ṣé rí abala tá a fẹ́ wọ̀ yìí àyà mi ń já fún yín ẹ̀rín tẹ́ rí yẹn máa nítumọ̀ ó yá kí ni ìtumọ̀ ẹ̀rín yẹn nítorí pé bẹ́ẹ̀ ṣe ti dé báyìí tèmi ti rí yín láyà tèmi kankan ti ń já mo wá wò pé mi náà dúró dé yẹn bì kan abala tá a wà yìí à ń ṣe yìí abala ṣó láyà òun là ń pè é ẹ wo ṣùkú tó wà níwájú èmi àti yín ìbéèrè 10 ọ̀tọ̀ọ̀tọ̀ òun la kó sínú ẹ̀ ẹ ní àǹfààní àti mú mẹ́ta tẹ bá ti mú ẹ̀yin ṣàkólé mi lọ́wọ́ kémi bí yín kéde dáwọn olólùfẹ́ yín lóhùn ló bá tán ṣó ti yá. yes ma.
ṣe rí pé kò sójúrú mo jì sọ́tún mo jì sósì o. à ń ṣe yàwó béèrè ení èjì mẹ́ta ṣe. ìbéèrè ìkẹfà tó jẹ́ àkọ́kọ́ ọmọ olódò ọba ọmọọba tẹ́lúmere ìlú tí ò nílẹ̀kùn bẹ́ẹ̀ ni ò ní kọ́kọ́rọ́ ẹrú wẹ́wẹ́ ni wọ́n fi ń délé nílé bàbá wọn oríkì ìlú wo lèyí. ẹ fún mi ní option. bó o ní ṣe wá fẹ́ sọ fún yín báyìí ẹ kàn tí ẹ gbìyànjú díẹ̀ náà kí n wò. ẹ kò tiẹ̀ tó mi sọ́nà díẹ̀ nù ǹdẹ̀ sọ yẹn sàn. ìlú yẹn sún mọ́ wa ní nítòsí bí. ìpínlẹ̀ Ọ̀ṣun ló wà. tẹ́ ẹ bá dé èmi ò dé fẹ́ ṣòjúrú báyìí tẹ́ ẹ bá dé ìlú yẹn bíi láàrin ìlú yẹn wọ́n ya bíi ẹyẹ odídẹrẹ́ síbẹ̀. Òṣogbo. mo gbà. ẹ ṣí ẹ ṣí. ẹ sánsá fún ó dá Ìwó ìyẹn ní ìpínlẹ̀ Ọ̀ṣun bẹ́ẹ̀ ni àwọn ni wọ́n máa ń kì bí mo ṣe kì wọ́n lẹ́ẹ̀kan ẹ ti mọ̀ yẹn náà nìyẹn. mo torí ọjọ́ mi. kí ló dé tẹ wá ń ṣojú báyìí. jẹ́ kí n pàṣẹ yẹn o. nǹkan tẹ́ ẹ mú ni nǹkan tẹ́ ẹ mú ni. ìbéèrè ìkọkànlá tó jẹ́ ìkejì adéfàkálẹ̀ atẹ́rẹrẹ kánú oko ajẹ́múfẹ̀yìntì lábà irúfẹ́ oúnjẹ wo ni Yorùbá ń kì bẹ́ẹ̀. ẹ gbà mí tuntun. adéfàkálẹ̀ atẹ́rẹrẹ kánú oko ajẹ́múfẹ̀yìntì lábà irúfẹ́ oúnjẹ wo ni Yorùbá ń kì bẹ́ẹ̀. iyán. ó máa ń nǹkan tẹ́ ẹ máa nífẹ̀ẹ́ sí láti máa jẹ ni a máa ń fi jẹ àwọn nǹkan míì tá a bá sè é ó ń láti rọ̀ dáadáa ó ń láti iṣu. ẹ ló ti fẹ́ bẹ̀rẹ̀. ẹ̀bà. ní kí ni. iná lẹni ẹ ló ti bẹ̀rẹ̀. ẹ̀bà tẹ ẹ máa ń fi ta sí ẹ máa ń fi iyọ̀ sí ẹ máa ń fa ta sí ẹ máa ń fi iyọ̀ sí ẹ máa ń fi epo sí. ẹ̀fọ́ ó gbá. ẹ máa tún fi ń jẹ nǹkan kan ẹ lè bu kinní kan ẹ lè fi rò ó. ẹ̀wà. olóhùn tí wọ́n gbà. pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àágùn. kò ṣe pé àágùn mo ti fẹ́ sọ tẹ́lẹ̀ ẹ ti fẹ́ sọ mo ṣáà ti gbélé iná mo ti fẹ́ sọ tẹ́lẹ̀. ó dà ìkẹta ibi mo ṣe máa ibi tí mo fẹ́ wò tí mo ti fẹ́ kà ní. ìbéèrè kejìlá tó jẹ́ ìkẹta tẹ́ ẹ mú kí ni Yorùbá ń pè ní kọ̀ǹkọ̀sọ̀. concussion. kọ̀ǹkọ̀sọ̀ mi ò wojú yín o. mi ní kẹ́ wojú mi fún ní objective ABC láyé kò ṣẹlẹ̀ kí lè choose ẹyọ kan bẹ́ẹ̀. ń bo ẹ jọ̀ọ́ ẹ fún mi ní ABC kí n mú kan bẹ́ẹ̀ ẹ jọ̀ọ́. ẹ bẹ̀bẹ̀ ẹ jẹ́ kọ́ mọ̀ pé ẹ jọ̀ọ́ ẹ ní kan fún mi ní ABC objective kí n mẹ́yọ kan bẹ́ẹ̀. ẹ mọ̀ àjọ ìkulùbọ́ òun ni wọ́n ń pè ní kọ̀ǹkọ̀sọ̀. Gbajúmọ̀ lẹ́tọ̀ ètò ní Gbajúmọ̀. lẹ́ẹ̀kan ní ìbẹ̀rẹ̀ ètò ẹ jẹ́ kó máa yé mi pé bẹ́ẹ̀ tí ń ṣe iṣẹ́ tíátà bẹ́ẹ̀ náà ni ẹ máa ń kọrin. ẹni tó bá dẹ̀ ti mọ orin kọ ó ń láti mọ jójó. ẹ dẹ̀ tí ẹ̀ tún sọ lẹ́ẹ̀kan ẹni ẹ máa ń jó gan-an wọ́n gbé sí mi létí wọ́n ní Dóyin wo ó dijọ́ tí n bá lọ sórí ètò ẹ̀ máa ṣe ṣége fún àsìkò yẹn ti wá tó báyìí ní ìsìn abala Gbajúmọ̀ ń jó òun ló kàn ẹ bá mi gbóhùn sókè ẹ jẹ́ ká fẹsẹ̀ rájú.
ẹ̀yin báwo. kí ni. ẹ̀yin báwo. nígbà tẹ́ ń ka question mi sọ fún yín pé ijó ni mo ti máa rẹ̀ kẹ́yìn. a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run a ti ń rí yín à ń dunnú a wá rí yín à ń banújẹ́ kò ní jẹ́ ti yín o Ọlọ́run Elédùmarè a máa fún yín ṣe gbogbo ìdáwọ́lé yín a máa yọrí sí rere. àǹtí Ṣèyí kẹ́ tó wá máa lọ láti ọ̀dọ̀ olóòtú àgbà ètò Gbajúmọ̀ wọ́n ní ká fún yín lẹ́bùn wípé tí ẹ pè yín a dẹ̀ mọ̀ bí iṣẹ́ yín ó ṣe ń lọ ẹ̀dẹ̀ jẹ́ wa níhò ẹ̀ ṣe. nínú ibẹ̀ náà ẹ̀bùn wá láti iléeṣẹ́ NAFCAB Enterprises àwọn náà wọ́n ní àwọn nífẹ̀ẹ́ yín wọ́n dúpẹ́ lọ́wọ́ yín pé má tiẹ̀ ń dùn àwọn nínú pẹ̀lú iṣẹ́ tẹ́ ẹ yàn láàyò. Dúpẹ́ Cosmetics ìyẹn alájà ṣàǹṣẹ́ àwọn náà wọ́n ní ká fún yín ní ẹ̀bùn yìí ẹ dúpẹ́ lọ́wọ́ wọn papọ̀. ẹ ṣe àdúpẹ́ o iléeṣẹ́ yín kò ní jóná Ọlọ́run á máa bùkún iṣẹ́ yín God will enlarge your coast in Jesus name amen. ẹ ṣe kí lẹ wá ní sọ fún àwọn olólùfẹ́ yín kẹ́ tó wá máa lọ. mo fẹ́ sọ fún àwọn olólùfẹ́ mi ni pé lákọ̀ọ́kọ́ mo kàn fẹ́ appreciate wọn for their support all the time despite the fact pé bó tiẹ̀ ṣe ń gbọ́ negative news here and there wọn ò fìgbà kan tiẹ̀ dì sóhun mi àbíkọ́ tẹ̀ sọ pé àwọn tẹ̀ ti padà lẹ́yìn ẹ̀ ṣe àdúpẹ́ mo fẹ́ sọ fún yín pé newest movie mi Ayé Aláyé ó máa jáde very soon ǹdírí ọ̀ láti máa kẹ́ ìwò tó ló máa kọ́yàn lọ́gbọ́n mo fẹ́ sọ fún yín pé gbogbo nǹkan tí a bá ń ṣe nílé ayé ẹ̀wò ẹ jẹ́ ká fi Ọlọ́run ṣe iwájú. ẹ ṣe ní báyìí kí n tó wá máa lọ gẹ́gẹ́ bí ìṣe mi mo fẹ́ gbà wá níyànjú wípé ẹni tó bá fẹ́ gbé ilé ayé ṣe rere ó ń láti gba ìjọba lọ́wọ́ nǹkan mẹ́ta ẹnu ẹsẹ̀ àti abẹ́. ẹnu wa ẹ jẹ́ ká ṣọ́ nǹkan tá a bá fẹ́ sọ ní gbogbo ibi tá a bá dé ẹsẹ̀ wa ẹ jẹ́ ká máa tìkọ̀ tó bá jẹ́ pé ẹni tó máa ń rìnrìn àjò lọ́pọ̀lọpọ̀ ni bóyá lẹ́ẹ̀mẹ́ta lẹ́ẹ̀mẹ́wàá lọ́sẹ̀ àbí lóṣù ẹ jẹ́ ká ṣẹ́kù díẹ̀ àbí lọ́dún pàápàá ẹ jẹ́ ká ṣẹ́kù díẹ̀. tí ìkẹta ẹ jẹ́ ká ṣọ́ra nítorí pé kí ni ó ti yé yín. Adédoyin Kúkọ̀yí ọmọ yín olólùfẹ́ yín mo fẹ́ máa fi àsìkò yìí mo fẹ́ máa fi dágbére pé sìmí títí kọ́ òun làwo sìmí títí sìmí jìnà òun làwo sìmí jìnà ká sinmi títí kò dàbí ká báni délé kò dàbí ká jọ lápèrè rere. Àdúrà tèmi sí gbogbo ẹ̀yin olólùfẹ́ Gbajúmọ̀ pátápátá òun ní pé ayọ̀ àti ìdùnnú tí mo fẹ́ fi yín sílẹ̀ ní òun náà ni màá tún bá yín nígbà míì tí n bá tún métò yìí wá kó tó dìgbà náà ńkọ́ láyọ̀.